ayé sórí gbogbo ọmọ ènìyàn tó ń tún ní lára jẹ́ kí àánú rẹ̀ sòkò láti tù mí lára. Àánú rẹ̀ ni mo fẹ́ Olúwa àwíjàre màmá kọ́ jẹ́ kí àánú rẹ̀ sòkò lórí ayé mi. Dr. S.Mo Mustapha J.P. Baba Sebioba láti ìjọ Syrian Primary Church Land of Reality lónìjọ àwà ní Gbáremú Ìgbé-Òbí Airport area ní ìlú Ìbàdàn. Ìfàmì òróró yan bàbá ṣe bí ọba ọdún kejìlélọ́gbọ̀n 32 years Ọlọ́run ti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ tí kò dúró. Bẹ́ẹ̀ni o, ọdọọdún báyìí ló wáyé. Àjọ̀dún ìfàmì òróró yan 32 years àmàntí náà bàbá ṣe bí ọba. Ìgbé tó ń fọmọ agbára tó ń túnde tó ń jáde tó ń pàṣẹ ìtura. Tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu káàkiri àgbáyé. Tọ́jú ìtumọ̀ àwọn ẹ̀yìn rẹ̀ pẹ̀tẹ́ lọ́wọ́ o. Ní ṣe bí ọba ẹ̀kọ́ta. Gbáremú Ìgbé-Òbí Airport area alájà Ìbàdàn tó ti máa wáyé. Torí pé marathon prayer la máa fi ṣe. Ọjọ́ Wednesday September 17 ọdún yìí ni ìgbẹ́ni ìpàdé àdúrà tá a gbàkúrẹ́ ẹni agbára láti ṣe bí ọba. Àgọ́ méjì òwúrọ̀ kùtù náà máa bẹ̀rẹ̀. Ẹni tí Olúwa pè tó yẹ kó ṣe ní gbọ́ bàbá wa nínú Olúwa. Lọ́dún mi yọ, His Eminence Apostle Dr. S.Mo Mustapha J.P. Bàbá ṣe bí ọba lólùgbàlejò àgbà. Ó máa fi ìfàmì òróró yàn kó gbàgbà fún gbogbo onípojúpọ̀. Tó o bá lè wá, ìpè yìí máa gbé ìwọ náà lórúkọ Jésù àmì ọ́. Ẹni mi kẹta súnlé ilé yìí, Ọlọ́run ṣe ohun kókó dàbí èmi nìkan ni bàbá Ọlọ́run dá bàbá wò ó ní bàbá ṣe bí ọba fún tó ń ṣe ohun ribiribi nínú ayé ẹbí mi. Ìkẹta súnlé ilé yìí, àbúrò mi àbígbẹ̀yìn wa, ó fẹ́ lọ sí ìlú UK. Ó lọ, ó ti san gbogbo owó school ẹ̀ gbogbo everything. 2 years ago, ìyá mi ló yẹ kó sọ̀bù tán lójú ń tì ọ̀mọ́ láti san ẹ̀gbẹ́. Mo ní kò sí wàhálà, èmi á bá yín sọ, system ìlú Agége branch, èmi á bá yín sọ. Bí mo ṣe tí mo ṣe sọ wọ́n ní wọ́n ti ṣe gbogbo ìṣọ́ everything tán. Ó ti sanwó ti ṣe kókò lọ, ìjọ tó fẹ́ lọ, kò sanwó plane lọ́wọ́ ẹ̀. Kò sọ fún ìyá mi, wọ́n náà kàn tún lé ìyàwó kàn tún ẹ̀rọ tún dé, ó ń tún sóhun tún scatter ó tún dé. Wọ́n ní kí ló dé, kí ló tún wò, kí ló wà? Ó ní mọ́mì kò sí nǹkan kan, wọn ò sọ. Ọgbọ́n jẹun síwájú àbúrò mi, ìjọ tó ń lọ gangan, kò tí ì sanwó tíkẹ̀tì máa lọ. Wọ́n ní tó ń sìn jẹun
oúnjẹ tó ń gbóná ti tutù báwo lè fẹ́ ó ní mọ́mì kú ọ̀hún oúnjẹ oníkọ̀ fọ́ta wọ́n máa gbomi omi bàbá ṣe bí ọba òróró bàbá ṣe bí ọba wọ́n tún lé lórí wọ́n ní máa mú tí ó ti wálẹ̀ oúnjẹ ti wálẹ̀ wọ́n ló yá jẹun wọ́n ló jẹ yẹn ò lọ lẹ́nu wọ́n máa ń ṣàwò pé ókè ṣàwà lọ́wẹ̀ wọ́n kàn rántí ni pé bàbá ṣe program kan ní agidi ìgbè ní one of these bàbá gbà àdúrà sí ọṣẹ fún everybody ọṣẹ yẹn wọ́n kàn rí ibi tó wọ́n fi sí ni pé gbà ọṣẹ tí bàbá ṣe bí ọba ti rà fún ọ̀pọ̀ ọ̀tẹ̀ fẹ́ lòun ò lò láti gbà yín pé gbà lọ́ọ̀ ló kó fi wẹ̀ ó ti gbé àbúrò ó ti gbé ọmọ sísà mi ọmọ ẹ̀ tó wà ní US tó jẹ́ Navy ọ̀gá àwọn Navy ní US ìyẹn sọ pé òun ò ní owó pé kò sówó ọmọ lọ́wọ́ òtútù wẹ́ẹ̀bẹ̀ wọ́n máa ní gbàmọ̀ ṣe ìlọ fi wẹ̀ kò sówó fún ìyá òun pé kò sówó flight o táìmì dẹ́ ń lọ sí ẹ̀kọ́ ti dé airport bó ṣe lọ mú ọṣẹ yẹn bó ṣe fi wẹ̀ ó ń wẹ̀ lọ́wọ́ ní fóònù ring ó ń wẹ̀ lọ́wọ́ pẹ̀lú ọṣẹ ní fóònù ring kúnà tó sì fóònù ẹ̀ máa ring lóní wọ́n mi òun ń bọ̀ bó ṣe wẹ̀ tán bó kọ̀ ṣe rí ó jẹ́ pé kọ́ọ̀lù àbúrò ọmọ sísá mi tó sọ pé òun ò ní owó bí ìyàwó ẹ̀ ṣe pè nìyẹn tó ní ọkùnrin tó sì òun ti send owó sí àkáǹtì pé kẹ́ fi san owó flight yín pé kẹ́ fi san bókò ṣe sọ nìyẹn ní mọ́mì kí ló ṣẹlẹ̀ kó ṣe ìyá mi tó sọ̀kan fún ló ní mọ́mì òun kò sọ̀kan látàárọ̀ ni òun ò ní owó flight owó tíkẹ́ẹ̀tì tó máa fi gbé kíní lọ sí UK kò sí mọ́mì wa káwọ́ lé ní wọ́n ṣubú lélẹ̀ wọ́n bẹ̀ sí pariwo ṣé tó so fẹ́ pariwo ó ní gbàtẹ́ fún un lọ́sẹ̀ tó ń lọ lò ó náà onígbàgbọ́ kò fẹ́ àgbàgbọ́ yìí ló ṣiṣẹ́ fòun ó ní ọṣẹ bàbá ṣe bí ọba tẹ fún òun tó lọ fún àti òróró òun tẹ̀yìn jáde òun lórí àti omi tó ń wọ̀ tó ń fi wẹ̀ ó ní òun lọ náà ń ṣe ìyàwó ilé tó ti kọ̀ fún òun fún òun lówó ó ní bó ṣe bọ́yẹ sanwó tíkẹ́ẹ̀tì ẹ̀ nìyẹn ó kú an hour gbùrùgbùrùgbùrù lọ fi rọ́ọ̀ṣì lọ láti ọgbà lọ sí Ìkẹjà tó fi dé pátá débẹ̀ wọ́n ti draw line pé kò sí àwọn tó máa wọlé mọ́ mo dúpẹ́ Ọlọ́run áńgẹ́lì bàbá ṣe bí ọba ó kọjá lọ́bẹ̀ ó lọ tẹ́lẹ̀ dé wọ́n ṣe rí wọ́n jókòó yìí you just pass ọ̀hún tó kù wọ́n jẹ́ kó wọlé wọ́n ní you just pass wọ́n ṣe wọlé nìyẹn o nígbà tó ti máa débi tó ti máa check ẹrù wọ́n ń check ọ̀hún tó kù wọ́n check ẹrù àbúrò mi ní airport ìgbà tó ti máa dé ní airport lọ́hùn ní UK lọ́hùn tó débẹ̀ wọ́n check ẹrù wọn gbogbo ọ̀hún tó kù wọ́n check ẹrù àbúrò mi ó débẹ̀ ní ayọ̀ àti àlàáfíà kò sí wàhálà ó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ẹ̀ ó parí ẹ̀ ó máa ṣe graduation ní October yìí wọ́n tún lè pe ìgbà tó tún bẹ́ẹ̀ wọ́n tún wá ní problem accommodation náà kò yí sí láti get accommodation torí ó kàwé ó ń ṣiṣẹ́ ni bẹ́ẹ̀ ni gbogbo ọbí tó ń lọ bọ̀ síbi kó sọ́ lórí mọ́ mi Ọlọ́run yìí bọ̀ bàbá ṣe bí ọba tẹ́ ń pè jọ́ ẹ bá wa ké pé ẹ bá wa pè é inú mi pé òun ní ilé bí gbogbo wọn ti pọ̀ jù kò sí ìkọ́ tóun lè ṣe pé èrò ti pọ̀ jù wọ́n máa ní Ọlọ́run bàbá ṣe bí ọba táwọn ń sìn kó kọjá lọ́bẹ̀ wọ́n ti lọ tẹ́lẹ̀ dé pé òun ló ní ibẹ̀ yẹn òun ló máa fún lọ́pọ̀ ènìyàn Ọlọ́run bàbá áńgẹ́lì bàbá ṣe bí ọba kọjá lọ́bẹ̀ ó lọ gba abẹ yẹn fún gbogbo nǹkan tó ní kó ṣe wọ́n fún wọn wọ́n tẹ́ńdà ẹ̀ bọ̀ tó wá ní pé onídùúró wọ́n ní onídùúró wọ́n bá mú onídùúró kan lọ wọ́n rìn jẹ́ onídùúró yẹn wọ́n ní wọn ò fẹ́ tó lọ́wọ́ pé onídùúró tó máa ní wọ́n máa jẹ́ èèyàn tó ń gba monthly salary máa jẹ́ náà tó bá kàn bá tẹ̀sánwó Nàìjíríà ó máa jẹ́ tó ń gba 90 million tó ń kí ní wọ́n tẹ̀ ní 90 million ní owó Nàìjíríà àbúrò mi tún pé àbúrò ló tún pé ìyá mi pé wọ́n mì àbúrò yìí pé ṣé lè yóò ti gbọ́ mọ́mí ní kò gbọ́ ẹ̀yìn ilẹ̀ níṣẹ́ Ọlọ́run bàbá ṣe bí ọba ti gba kí ilé yẹn fún yín sẹ́ẹ̀ ẹ lọ kí ẹ lọ mú ẹ̀rí wá gbogbo ṣe lọ tó tún lọ wọ́n ní àwọn ọmọ kankan ángẹ́lì bàbá ṣe bí ọba dìde fún àwọn àbúrò mi ó ṣe onídùúró wọn wọn ò mọ èèyàn yìí from nowhere nítorí wọ́n wà lórí platform ọmọ Nàìjíríà lọ́hùn wọ́n ní wọn ò mọ ẹnì kankan tó dìde ọ̀wọ́n rí pé èèyàn kan dìde fún nǹkan tó ní kọ́ lọ wá ó dìde fún ọ̀dẹ̀ rí lẹ́yìn gbà wọ́n rí gbà láyọ̀ àti àlàáfíà ti kó lọ síbẹ̀ mo já gbogbo ògo padà fún Ọlọ́run bàbá ṣe bí ọba nítorí mo mọ̀ pé Ọlọ́run tó ń ṣe ribiribi ni ó lè bẹ̀rẹ̀ sí í ṣe inú ayé wa. Ọlọ́run ṣe bí ọba o mo ṣe bà torí pé ń gbọ́ àdúrà mo dágbò òfurufú. Èmi kan Ọlọ́run ire òwúrọ̀ ni. 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 Hey, tẹ́wọ̀ ẹ̀ sí ní sá. Stretch your hands there. Àṣẹ ìlà Authority ó of wọnú ayé rẹ̀. You come to Ọtí your pọ̀ life. tí òróró ṣe. You wear what anointing does. Òróró ní agbára. Anointing is very powerful. Gbọ́mí sà. Listen to me, sir. Iṣẹ́ ọ̀la máa ní agbára. Tomorrow that's what we be so Pẹ̀lú àṣẹ powerful. òróró. By the authority of Mo pè ní anointing. breaker oil. I call it Owuro. Gbogbo agbára. Every Ó force di ọ̀nà mọ́. hindering your ways or blocking your ways in the name of Jesus. You pray. You obtain mercy. Your love will rise. In Jesus' name, my Lord. Àdúrà lábẹ́ bò ní. We want to pray throughout today. It's one that will read the Bible memory verse to us, the book of Isaiah, Orí kẹjọ. chapter 8, Ẹsẹ̀ ìkẹwàá. verse 10. Isaiah, chapter 8,
verse ó bá ẹ 10, pé he says ẹ gbìmọ̀ pọ̀ gather, yóò sì di asán and it shall not stand. ẹ sọ̀rọ̀ náà kì yóò dúró It shall not stand. nítorí Ọlọ́run wà pẹ̀lú wa. Because God is with us. Gbé ọwọ́ ìsinmi lórúkọ Olúwa agbára Ọlọ́run kó wà ní ayé rẹ̀. Ó ti wà pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀. Ọlọ́run ní fi ọ sílẹ̀. Àwọn gbogbo rẹ̀ jáde. Gbọ́ lọ́jọ́ bí òní. Ó ní wọ́dẹ̀ ànífàsì. Ó bless yín lónìí. I bless it today. Ó bless ayé. Heaven will bless your life. Bless ìgbéyàwó. Bless your marriage. Bless your ayé ó your dìde. love rise. Àjẹyàn láyé. If somebody breaks in life, and for your joy be. Àbí wọ́dẹ̀ ànífàsì. Expire there. Lórúkọ Jésù In the name wà of ní Jesus, àdúgbà. obtain mercy. Sọ pé mo máa rà àánú gbà. Say, I will obtain Sọ pé màá rà mercy. àánú gbà. Say, I will obtain mercy. Ìpàdé Jọ́dánì ń wọlé Jordan bọ̀. program is at 10. Wọ́n mi sà. Listen to me, sir. Orí ọ̀fẹ́ ti wà. There's still privilege. Orí ọ̀fẹ́ wà. There's still privilege. Ìlọsọ̀wọ́ òde Go náà. and pay your bill now. Agbára Ọlọ́run. By power of God that does miracle, who wants to visit your life, and you will become somebody in life. You will rise in Jesus' name. Tomorrow is Sunday. It will be so powerful. That anointing of prayer is in all our branches, in all our branches. Listen to me, sir. The Lord sent me a great task, and I want to deliver the message. Whether you are in the cage of elders, whether it's a part of your father's household that tightens you, once you believe in the name of Jesus Christ, you will be delivered. That is why we call it Owuro Olufo. We must set you free because you must wake up. Because you have much glory, you will get there in Jesus' name. Today covenant offering, what we need to buy, you need that Owuro Olufo, the Lord. Every force is victory, my way block, my healthy iron was opened by anointing. I pray, as the Lord liveth and the Spirit lives. For the Lord, the one that rise stand, the battle breaking your ways is buried. The said tomorrow will be so powerful, it will be powerful. Engineers, I want to see a sample of how tomorrow will be. It's that you're saying they dip hands into it. What did they do? They dip hands into his eyes. Why don't dip hands into the eyes now? What we will do? He was not born like that. He has been working and taking care of people and himself. Before they dip hands into his eyes, ask him. ọlọ́jọ́ yẹn ni kankan kò sí lójú nínú mọ́tò. Was on his way to his working place, and something just went into his eye. Bẹ́ẹ̀ni sá. That's the fingers of the elders. Now, a máa nílò omi àdúrà. We will need water Tábà ti ṣe tán, after the program. jẹ́ ká bless ọmọ fún ọ̀sẹ̀. Let's bless water for him, Pẹ̀lú ògo Ọlọ́run. and by the glory of God, Ọlọ́run máa dá sọ̀rọ̀ yìí. God will intervene. Ẹ jọ̀bọ́, Be seated. ẹ jọ̀bọ́. Be seated. Ó jọ bẹ́ẹ̀ kó olóyún. It's as if we are conceived. Mo ló ń jọ mi It's lólóyún. as if. I didn't say you are pregnant, but you are conceived. It's A as rí if. kan lánàá, We saw one yesterday. òun náà jọ bẹ́ẹ̀ kó olóyún. It's as if she's conceived. Mo lè sọ fún pé And I told olóyún her- o. But ó ti lóyún, ó ti bímọ kan. But you have a child before. Oh my God. Ọlọ́run mi o. Ìyá ọmọ yìí ló ń jẹ. You are suffering because of this child. Ìyá ẹ̀ ló ń jẹ. Wọ́n náà dẹ̀ mọ̀. And you too, you know. Torí wípé Because wọ́n fẹ́ gba nǹkan lára ọmọ yìí. they want to take something away from this child. Ó kọ̀ láti fi sílẹ̀. And you refuse to leave it for them. Sọ̀rọ̀ mi ò síbẹ̀. Come now. Má sunkún. Don't cry. Má sunkún. Cry no Ó ti wá more. bá Ọlọ́run tó tó wá gbà. You've come to God. Now, Ibai, ẹni tó bá rí ẹ báyìí yóò máa rò pé ó ti lóyún lọ́mọ ni. the one that see you will think you are pregnant. Kò dẹ̀ sóyún bẹ̀. And there is no pregnancy. Ó fẹ́ kí ẹ̀rí ẹ̀ kó lọ ayé já. I want this testimony to go globally. Ẹ lọ bá mi gẹ́tì òróró kan fún mi. Please get a bottle of anointing oil for her. Ká ṣe bó ti ń ṣe. So that we'll do the way Ó bẹ̀ yìí bó it ti rí. is. It will be the way it is. Ìṣòro lẹ́yìn ní. Wọ́n ti ẹrù àgbà ni wọ́n dì But síbẹ̀. yours is the burden of elders that is there. Ẹrù ni. Burden of elders. Load of elders. So, a máa dẹ́rù padà pẹ̀lẹ́rù. We will send that load back to the sender. Ìgbà
bọ̀. That is why you will be free. Owuro. Mo ní ká fún mi lóróró. Wọ́n ti mú òróró dé. Ẹ ó dọ̀ mú bọ̀. Ẹ dúró I'm coming. Maria. Maria. Má bọ̀ wá. Come. Ẹ bẹ̀rẹ̀ orúkọ ẹ̀. Ask of her name. Mary ló ń jẹ́. Ó jẹ́ Maria. Maria. Kí Mary kí Maria. Was Mary or Maria? Ọ̀rọ̀ ẹ ní ìdí àdúrà. Your case needs prayer. Ìwádìí orúkọ wẹ̀kẹ́ tó jẹ́. Ìtumọ̀ Maria ní ìkorò. Mary means Àwọn kan bitterness. jẹ́ Maria yẹn. Some people are Wọ́n ti very gbàdúrà, Maria. wọ́n ti ṣẹ́gun. They prayed and Wọ́n ti conquered. gbàdúrà bọ̀ tó o ti ṣẹ́gun. You pray but you've not conquered. Wọ́n sọ fún ẹ pé inú ẹ̀ yìí. They told you that this is your study. Wọ́n àná jẹ́ kó o fi lóyún. That you will not be conceived with it. Wọ́n parọ́ 21 years ago báyìí. 21 years ago. Ọdún mọ́kànlélógún láti Ó ti ṣègbéyàwó. báyìí. Jésù. Kí wọ́n á ní èjì ẹ̀. What is now your ọjọ́ orí o? Ó yọ afẹ́rẹ́ yọ̀ lójú mi. Mo sì jẹ́ ọ̀dọ́mọbìnrin. Èèyàn sọ pé o ò ní finú sùn. Somebody said you will not conceive. Wòlíì sọ fún ẹ pé Prophet told wà á you lóyún wà á you will bèbè. conceive and give birth. And give birth to twins. Lọ́kọ́ méjì wa. Go and carry your twins and bring them. Ilé lọ́múyàwó ẹ̀ wá. Go and bring your wife. Má bọ̀. Come. Professor. Alágbà. Master, O young nílò man, àdúrà. you need serious prayer. Kí ló? Ọkọ sẹ́ ọmọ sẹ́. You need the skin Torí kò ń and gbé floor. I see that you Ó ń carry kú block. cement. Ó ń You gbé take floor. cement, you Nígbà wo ló carry ń ṣe náà? cement and block. Bẹ́ẹ̀ni ṣe bí ìgbà òjò. Bricklayer Bẹ́ẹ̀ni. ló ń ṣe. Professor. Now, Ibà, ìyàwó ẹ̀ ní. this is your wife. Ẹ bá ń bí ọmọ mélòó ti bí o. Answer, how many children did you have? Ọdún kìíní kọjá. First year, Ọdún kejì kọjá. second year pass, Ìkẹta kọjá. third year pass, Ìkẹrùn tanná. the fourth year. Mo la fi wá bí ìgbà ìkọ́ náà. Òun náà lẹ́sẹ̀ wá. That's the reason why you can. Àwọn abá ọ̀nà ti ń dáhùn lọ. They come to meet God and answer Ẹni it. tó tó ní ìgbà ló yẹ ká fọ̀rọ̀ lọ. Gbanigbani Jésù jàre gbà mí o. wòlíì wà nù yẹn. Ó ti pẹ́ kò sí wòlíì. There is nothing that there is no prophet. Àti rí wòlíì ní problem. It's just to see the prophet that is Oh, difficult. thank God. But I do better alone. Ó wà lọ́dọ̀ wòlíì. You are with the prophet. Iṣẹ́ máa dìde. Your business will rise again. Wà á lóyún wà á dẹ̀ bímọ. You will conceive and bear children. Sọ fún ọ pé kékeré ni wọ́n rí. Tell them this is just small things. Sunday alẹ́. Sunday will be great. Then go take. Wọ́n gbà. Then go take. Ọmọ wọn ló lo jàlámí àdówà ló gbọ́dọ̀. That one that's where Wọ́n lo hijab. jàlámí. Eléyìí kọ́. It's not this one. Okay. Come now. Pẹ̀lẹ́. Ọmọ yìí dàbá yìí. Is this child? Ẹ́ Ọmọ mi ni. ọmọ mi dàbá sí. Àní ọmọ lóhùn dà. Where Ó chair? wà ní Èkó sí ní ìyè. Ibo ló wà. Ilé ló wà. Ilé wa. Ilé ọ̀dọ̀ mi ní. Lólódò ni. Olódò ń bì báyìí. Ọmọ bọ̀ Sunday. Bring down Sunday. Náwó ẹ̀ka báyìí. Stretch your hands now. Ibi ayé dá ìdúró sí. Àṣà gbé ọjà ní náwó ẹ̀ka báyìí. Lift up your hands now. Sọ pé my father, my father. Baba mi, Baba mi. Enlarge my palace. Ẹ̀gbọ́n tí mi gbòòrò. Tí ààfin rẹ bá ti gbòòrò. Once your palace is expand. Àbùsẹ̀bùsẹ̀ náà. This is God. Ṣé pápá ni ọ́? You're a king. Àbí? Isn't My it? father, my father. Enlarge my palace. Ó yá gbẹ́dọ̀.
Jesus' mighty name, our Lord. Anointing for supernatural increase. Anointing for supernatural increase. Fall upon me. Fall upon me. In Jesus' mighty name, our Lord. Every limitation. Every limitation. Every limitation. Every limitation. Place on my destiny. Limitation placed upon my destiny. Will catch fire. Every limitation. Place on my destiny. Place on my destiny. Catch fire. Jesus' mighty name, our Lord. God of Jabez. Rewrite my story of limitation. If God has been waiting, battle has conquered. God of Jabez. Rewrite my story of limitation. Yes! In Jesus' name, our Lord. I refuse to be caged. Oh, let us show my leg. I refuse to be caged. I want to expand. By fire, by force. Yes, I must expand. I refuse to be caged. I want Yes! In Jesus' name, our Lord. My father. My father. Increase my capability. Increase my capability. Oh, yeah, Expansion on enlargement. They want to tap your children. If they want to get a tap you with your monkey face. Because their footsteps will be expanded. Power! Fighting my enlargement. Be scattered.
Jesus' mighty name, Lord. However, anointing for financial enlargement. Òróró fún ètò ìṣúná gbígbòòrò sí. Fall upon me. Jesus' name, Lord. So, kò sẹ́tọ́ náà wò lè connect. There is nobody God cannot so call. My father, my father. My father, my father. Increase my influence Increase my influence in my generation. in my generation. Ọlọ́run ṣe bí ọba o. My father, my father. Olúwa ìkókó. Influence my generation. Olúwa àpòkó ìlànà mi. Ní ìlànà tí mo wà yìí. Olúwa àpòkó kókó. Jésù Olúwa. Ó máa di alákòóso. You will be a controller. Màá fi ẹ̀yàn gàn. I will be boast of you. Màá fi ẹ̀yàn gàn. I will boast of you. Màá sọ ẹ̀rí ẹ̀ láwùjọ. I will declare your testimony in the society. Màá fi ẹ̀rí ẹ̀yàn gàn. I will be boast of your testimony. In the name of Jesus. Ní orúkọ Jésù. Àbàtì mọ̀rẹ̀ máa jẹ́ ẹ̀mọ́ ẹ̀ máa bọ̀ wá. If you're coming, they're coming out offering, you can come forward. Wọ́n á sọ pé You will mo say, fi owó ìra agbègbè ńlá. I use divine to buy a new territory. Náwó ẹ̀sìn bí Stretch your hands and àṣetánù mi jáde wà á gba ẹ̀tọ́ ẹ̀. you receive all your entitlement. Ní orúkọ Olúwa wà á yọ̀ ọ̀nà lọ. This is the warehouse. Ayé máa gbà ẹ́. There will be a standard. Ayé rẹ̀ dìde. Now rise. Ọ̀rọ̀ májèmú rẹ̀ tó ní. You're coming out free for today. Wọ́n fi sílẹ̀kùn náà. Please open the door. Tó o ti ń kàn tipẹ́tipẹ́. Ó yọ̀ lẹ̀kùn náà sí. The door is open. Wà á dẹ̀ ṣe bí ọba. Remain as king. Bẹ́ẹ̀ ni yóò rí. So shall it be. Jésù Olúwa wá. In Jesus' name, our Mo Lord. retí ẹ̀rọ náà. I'm expecting you tomorrow. Lágbára By Ọlọ́run. the grace of God. Ní ìgànnù. As Aago you go mẹ́fà. by 6:30 Ní a.m., ìpàdé máa the bẹ̀rẹ̀. program will commence. Wà á ní agbára. The Aago program mẹ́sàn-án will àbọ̀. by 9:30 Àti a.m. parí. We are closed. Ó ń padà bọ̀. And Ní coming down ẹ̀kọ́tà. to the Ní abẹ́ headquarters. ìnẹ́tọ̀. Under the network. Ọwọ́ agbára Ọlọ́run. The miracle Lórí hand of ọdún God ó máa is sọ̀kalẹ̀. on Gbogbo branches wa pátá. All our Ní branches, ìpàdé the wà. program will Ní be agbára here. Ọlọ́run. By the grace of God. Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́. Àkànṣe ìpàdé wà. There's special Olúwa sọ program. àsọtẹ́lẹ̀ The Lord ńlá. prophesied. Ó ti wà lọ́dọ̀ àlùfáà yìí. We'll be with Ẹ you. má Our fi pastor, ṣeré. don't joke Ọ̀nà máa with le it. gan. Tomorrow Ẹ will be so tẹ́wọ́ sí powerful. mi. Stretch your hands. Àánú Ọlọ́run àtọ́jú rere. The master Ó yẹ kó favor of wọ́n náà yẹ. God. Fọwọ́ náà yẹ. Fọwọ́ náà yẹ. Fọwọ́ náà yẹ. Fọwọ́ náà yẹ. Wà ní tẹ̀sílẹ̀. Wà ní tẹ̀sílẹ̀. Jésù Olúwa In wá. Jesus' name, Wà á ká Lord. nọ́mbà sílẹ̀. Write the account number. 30 32 67 02 85. Gbọ́dọ̀ bẹ̀ sí. Hear it again. 30 32 67 02 85. Mustapha Solomon Moses One ló máa gbé jáde ní first bank lórúkọ Jésù wà á rí àánú gbà. Sọ pé màá rà àánú gbà. Sọ pé màá rà àánú gbà. Ó bless àpẹẹrẹ I àpẹẹrẹ. bless your symbol of Mo ò faith. rí bọ inú bọ́ ẹ̀jẹ̀ Jésù. Ó yá gbàgbára. Super. Wà ní testimony You have testimony. ọ̀la yìí. Tomorrow, Gbogbo yẹn láti òróró you ní anoint everybody's head with Bẹ́ẹ̀. all your breaker oil. òróró Wọ́n olùfọ́. máa ní agbára. Be so A ó powerful. dà á You sórí anoint it gbogbo on your ènìyàn. everybody's Lẹ́kùn tó ti head. ń The door you've been knocking for a very long lẹ́kùn time. yẹn gbọ́dọ̀ sí. That door must Ọwọ́ agbára open. gbọ́dọ̀ The tún mighty kalẹ̀. hand of O God must gbọ́dọ̀ rí ọwọ́ Ọlọ́run. The O mighty gbọ́dọ̀ hand rí of God ìyanu. must Ó yá gbọ́ ìyanu. receive Ẹ miracle. ṣe bí ọba. And reign as Bẹ́ẹ̀ ni king. yóò rí. So should Ògo it be. rẹ̀ pọ̀. Your glory Jésù manifest. Olúwa wa. In Jesus' name, Ọwọ́ our Lord. sókè pé. Lift up your hands and say, Ní ológo bàbá dákùbà mi sílẹ̀. Olúwa ti bí lọ́dọ̀ rẹ̀ kò fàyè lé mi lórí. Ọdún sẹ́lẹ̀. Face up
somebody. I am made to testify. Akiri sore lọ́lọ́run, asore kiri lọ́lọ́run, bẹ́sẹ̀ rìn kiri sóore, ẹ má ṣe gbàgbé mi Olúwa. Akiri sore lọ́lọ́run, asore kiri lọ́lọ́run, bẹ́sẹ̀ rìn kiri sóore, ẹ má ṣe gbàgbé mi Olúwa. Níwájú ìtẹ́nu mo dúró. Kánú mi ṣe ọ́, jẹ́ kí n rí àánú gbà, àánú rẹ̀ ṣògo láyé mi. Akiri sore lọ́lọ́run, asore kiri lọ́lọ́run, ẹsẹ̀ rìn kiri sóore, ẹ má ṣe gbàgbé mi Olúwa. Pure water náà ò gbẹ̀yìn bẹ́ẹ̀ fẹ́ kí wọ́n bá yín produce bottle water lónìrànràn yálà ẹ fẹ́ ṣe alágbàtà ni tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí olú iléeṣẹ́ wọn tí ó wà ní Samapun Light Industrial Area opposite International Community Secondary School Medina ní ìlú Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí +233 240 303 466 +233 240 303 466 tàbí kẹ́ ẹ pè sórí +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 spring baking and spring packaging. Apple flower lọ, ẹ máa gbé wá síbí láti máa print gbogbo ẹ̀rọ lè print a máa print fún wa. Ilé-iṣẹ́ wa wà guarantee we are under the government standard company tí àwọn ìjọba Ghana sì fi wọ́n kò tẹ̀lé so we are registered so we are standard so any kind of printing job tó bá lè gbé wá between one colour and 4 colour so I guarantee ọba máa printing and you give them the best quality job. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Emmanuel ní orúkọ. Àjànàkú kọjá àmọ́ orí nǹkan fìdí.